ó yé èèyàn tó ti rán lẹ́wọ̀n tó dúró pé gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n torí pé nǹkan tó ṣe ò dáa èyí tí wọ́n ṣe nǹkan ó ṣẹ̀wọ̀n ẹ̀ ó mọ Ọlọ́run ni ó mọ Ọlọ́run ni ó má ti yẹ àdàbí tó bá jẹ́ pé òdodo ló ṣe àmọ́ òṣòdodo ó wà lórí àpẹẹrẹ òdodo ó fìyà jẹ ẹlẹ́ṣẹ̀ ìwọ ń dájọ́ èèyàn láì kí ṣàdájọ́ ó ṣe ilé ẹjọ́ ó ṣàdájọ́ kò sẹ́ tó múwèé ẹ̀rí ilé ẹjọ́ ní ẹ lọ́wọ́ ó ń dájọ́ èèyàn Ọlọ́run wá fi kan kékeré dán ẹ wò ó wá fẹ́ẹ̀lì ọjìyà ẹ o ọjìyà ẹ o ọ̀run gbọ́ ó máa jẹ ìyá ẹ àdàbí tó ẹ kó dodo ló ṣe sẹ́yìn èèyàn mi ẹja gbàgbé pa ẹ wọ́n ti bá mi sọ̀rọ̀ àfa ńlá odidi ṣe èké ńlá ẹ mú yẹ ó bọ́ta ó ní ó dùn bó ṣe bú àná bí omi júdẹ̀ ń jáde lójú òun ṣùgbọ́n ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ jẹ́ kó bú àná bí ẹ̀yin lẹ lọ bú wọn àná bí sọ pé kẹ má bú wọn kó má bàa bú Ọlọ́run yín ṣé bàtà yẹn wá bọ́ Ọlọ́run ṣọ́ọ̀nì bọ́ Ọlọ́run yín ni ṣáṣẹ yẹn ò ṣẹ ni àṣẹ mọ̀ pé orí fi ẹjọ́ kò tó ipò ẹ̀sìn òun ni kò ṣe pàṣá ìyẹn ni wèrè kan tí òun tẹ̀ ṣe èkì tí ò ṣe bọ́lọ́gọ́ fi ètò pọ́nlé Ọlọ́run fi ètò ilé afẹ́fẹ́ náà fi pọ́nlé Ọlọ́run fẹ́ fi sọ́dé yìí ó lè yẹ̀yẹ́ ara ẹ̀ ó lè dàgídà ara ẹ̀ tó bá tẹ̀sẹ̀ lẹ́rùn ńgbà tó dẹ̀ tó bá tẹ̀sẹ̀ lọ́rùn ṣọlọ́run ṣe ohun tí ó ṣe. ẹjọ́ lóòótọ́ òótọ́ nìkan ló lè tọ́ ni àbòsí máa ń ba ayé èèyàn jẹ́ ni ọmọ yẹn bọ́ tó máa ìrù lórí wọn bá àbòsí tó ṣe yìí ó lè má gbọ́ ẹ̀ mọ́ ayé lè má gbọ́ ẹ̀ mọ́ láéláé látara àbòsí tó ṣe yẹn wọ́n ṣe àbòsí Olódùmarè bí ọmọ gbígbà mi ó lè jẹ́ ìdánwò kékeré lọ́lọ́run fi ṣe fún Ọlọ́run lè challenge yẹ Ọlọ́run ní mo má ṣe ìdánwò fún ẹ Ọlọ́run ó máa dúpẹ́ má máa dán mi wò lákòókò tí mo ní yege o Ọlọ́run má dán mi wò lásìkò tí mo ní yege o Ọlọ́run má dán mi wò lásìkò tí mo ní yege o dákun jọ̀wọ́ o jẹ́ máa yege o because ẹni tá à ń sọ yìí sìn Ọlọ́run lè mọ́mọ́ dán o pé ó tẹ̀ yá ìwọ ọmọ yìí kí ẹ̀ orúkọ rẹ̀ sínú ọkọ̀ tẹ̀ ń dá yìí ẹlẹ́sìn wọn ni jẹ́ kí n wo ẹjọ́ tí ó dà torí òun máa ń gbèjà àwọn èèyàn ẹ máa ti yẹ èèyàn mọ́lé a ní òun nígbà kan fìyà jẹ èèyàn ṣé lóòótọ́ ni àbówó ló ń wá ẹ ti mọ̀ pé owó ló ń wá ilé bí lélẹ̀ ó fèèlì wọ́n fèèlì níkan tóun náà mọ̀ tó jẹ́ lẹ́rìí fún wípé àwọn ará òun o wọ́n ń bú wa lọ́sàn-án lóru lóòrèkóòrè tọrọ wa délẹ̀ tí ò lè náwó sókè pé lóòótọ́ o mi ò tó bàtà ẹsẹ̀ ànábì tẹ́ fi mi wé yóò ṣùgbọ́n ẹ mùsùlùmí ẹ kó kù ẹ ṣe dáadáa ẹ dójú tì mí inú àwọn èèyàn á dùn sí ọmọ wé ẹ ṣe kẹtẹkẹtẹ wà yù ta ni ẹni wájú Ọlọ́run ọba lọ máa bẹ lọ́run o torí pé sórí o lè ti ṣe Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ 100 kó má bínú níjọ́ tó bá fèlè dánwò Ọlọ́run níjọ́ náà ló máa kó gbogbo ẹ̀ṣẹ̀ ẹjọ́ yóò wá bẹ́ẹ̀ jìyà lórí ọmọ náà láti má jìyà àtúnṣe ń bẹ lẹ́nu ẹ tó ti gbọ́dọ̀ ṣe ó ti mọ́ra ẹ o ìwọ ni àtàwọn tó bá rí láti kò ṣe wọ́n ẹran jùmọ̀ mi ìwọ ni lọ ṣàtúnṣe ìjìyà Ọlọ́run bẹ lórí ẹ gidi ègún gidi ló gbèrú wàhálà gidi ló tọrùn bọ̀ tó bá lọ bẹ lọ́hùn tó bá lọ ṣàtúnṣe gidi ẹbọ gidi ló máa rú àrùtúrú ẹbọ lọ́ọ̀rù tàbí kó bọ́ta kó lọ ṣàtúnṣe ọ̀rọ̀ yìí kó jólódodo kó lọ ṣòótọ́ torí pé wo ni. ṣé ti rí tó bá jẹ́ tìtorí ẹ̀sìn lẹ ṣe fẹ́ pa wá tán ní South West ẹ jẹ́ ká mọ̀ fídíò tí mò ń ṣe yẹ bá mi share rẹ̀ mi ò rẹ̀dí láti gbé anybody ṣépè bó tiẹ̀ jẹ́ pé tó bá jẹ́ pé bọ́rọ̀ yẹn ṣe ń gbóná nínú mi mo máa lọ fàgàn lórí ọ̀rọ̀ yẹn. Bàbá Àràbà mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan ni wípé ẹni tó bá ti kú láyé yìí òun ló ti bọ́ nínú àdánwò ayé gẹ́gẹ́ bí bàbá tẹ́ ẹ jẹ́ gẹ́gẹ́ bí bàbá tí Oríyọmí Hamzat jẹ́ mo wà ní bẹ lọ́hùn kádánwò ayé débẹ́ nìkankan wa ẹ wo ọ̀rọ̀ tí ẹ sọ sínú fídíò tẹ́ gbé jáde ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó lè da àlàáfíà ìlú rú ni
ọ̀rọ̀ tó lè da omi ìlú rú ni láti lọ sórí cyberspace kẹ́ ẹ wá sọrú ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu pé Alhaji Oríyọmí kẹ́ ẹ máa sọ irú ọ̀rọ̀ yẹn jáde pé kò kí ń ṣe adájọ́ ó ń dájọ́ ẹni wípé Alhaji Oríyọmí ju ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ wọ́n láwọn ò jù lọ wọ́n ní kódà àwọn ò tó bá tẹ̀sí ànábì so pẹ̀lú challenges kékeré pẹ̀lú àdánwò kékeré tí aláyé ń kojú ẹ̀dẹ̀ jáde ẹ̀ ń sọrú ọ̀rọ̀ yìí sí fellow human being yín tán bá invite yín pé kẹ́ wá sọ tẹnu yín lórí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ṣé ẹ lè defend ẹ̀. ẹ̀yin sọ yí pé ẹlẹ́yàn ju ànábì lọ wọ́n dẹ̀ jáde wọ́n defend ara wọn pé àwọn ò ju ànábì lọ o wọ́n dẹ̀ ti torí ẹ̀ kán bẹ́lẹ́sì kankan jà táìmù tẹ́ni wọ́n ju ànábì yẹn lọ kílẹ̀ yín fẹ́ jẹ́ kán ṣe wọ́n lè ṣe jù báyẹn lọ o. Oríyọmí Hamzat bàbá òkè ń ṣe tó máa ń jà nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ téèyàn ó bá sọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí ó fi ṣẹ lọ́hùn bóyá kó kúkú dákẹ́ kó má sọ nǹkan kan nǹkan táwọn Oríyọmí Hamzat ń ṣe nìyẹn. Bàbá ìsọ̀rọ̀ ń gbèsì tá a bá ní bí èjò ṣe gùn láti dáná sun á dáná sunlé a máa ba nǹkan jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ bọ̀ gẹ́gẹ́ bí bàbá tí gbogbo yín jẹ́ kò tiẹ̀ já mọ́ báyìí fẹ́ ọ̀tì lórí mátà yẹn àti pé ẹni tó wà ń bi tó wà à ń bẹ lọ́hùn kó jáde so kò ní dàbí ìgbà pé àwa yìí fẹ́ mọ̀ dákun ẹ̀bẹ̀ náà la máa bẹ Ọlọ́run ọba aláwùrà bíi pé kó bá wa là wọ́n kó bá wa yọ wọ́n àwọn fámìlì tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tọ́mọ wọn kú k'Ọlọ́run bá wa bu omi tútù sí wọn lọ́kàn èyí tẹ́ ẹ sọ yẹn ó dàbí ìgbà pé èèyàn fi omi yẹn da àlàáfíà ìlú rú ni láti máa sọ pé torí pé Oríyọmí Hamzat wọ́n sọ pé àwọn ò ju ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ torí ẹ̀ ní irú àdánwò bẹ́ẹ̀ yẹn ló ṣe dé bá wọn ṣẹ́yìn lẹ fi irú àdánwò bẹ́ẹ̀ kàn wọ́n ni àbí báwo ló ṣe jẹ́ ẹni tó bá ti kú láyé nìkan ni àdánwò Ọlọ́run ló fòru o.